bí ọjọ́ mẹ́ta níbẹ̀ mo rò pé mo rí development kankan níbẹ̀ yẹn ìwọ́ṣẹ̀ wa ń sọ pé gọ́vnà kan bọ̀ wá ṣe títì wọ́n bọ̀ wá ṣe náà fún yín wọ́n gbé yín mọ́ra so Ondo state tí ṣe ká move on ààrin industry kankan níbẹ̀ ilẹ̀ Yorùbá ní gbogbo ibi tí mò ń dárúkọ yìí ṣé kìí ṣì dúró díẹ̀ ṣe fẹ́ bá mi wá ìyá wa Esther ní all these states have been brainwashed by religion and politicians bigotry Tony ages confirm ẹ̀ ó náà rí àwọn bá fídíò yẹn pàdé rí mo interview ìyá yẹn pẹ̀lú àwọn ọmọ kéékèèké méjì Ìbà Gani Adams sì wà láyé o wọ́n wà láyé o ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ lọ bí wọ́n pé ṣé Koiki parọ́ mọ́ yín ó náà sọ pé òun tẹ pẹ̀lú Dàpọ̀ Williams kọ́lọ̀ fọ́ọ̀rùn kẹ́ Dàpọ̀ Williams Arigidi ọba Arigidi sì wà o bàbá yẹn sì wà láyé o.